ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ́ẹ̀ rẹ̀ bí kò má gbé jọ. ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ́ẹ̀. bó o bá kú n ó raṣọ fún ọ bó o kú òun ó rẹ̀ gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ láṣọ. ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ́ẹ̀. ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ́ẹ̀. bó o bá kú n ó raṣọ fún ọ bó o kú òun ó rẹ̀ gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ láṣọ. ẹrú bára ni ọ̀pọ̀n ọ̀ká o owó tí mo bá ní wọ́n fi sìn ọdúnkẹ́ wàtẹ́gbẹ́ wàtọ́gbà òní ṣàkóbàtà fẹ́gbẹ́ ọmọ mi ò bẹ̀tẹ̀kúbẹ̀ ọmọ láṣọ. ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀kúbẹ̀ ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀kúbẹ̀. tó o bá kú bó o bá kú n ó raṣọ fún ọ bó o kú òun ó rẹ̀ gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ láṣọ. pambo torí bó tó mọ́ gbọ́ ọmọ jọ ta nílẹ̀ bí tiẹ̀ kó má gbẹjọ́. ọmọ nìyí ọmọ nídẹ bàbú ní lẹ́yìn bá ò gbọ́ ọmọ ẹni àwí fún ni. ọmọ nídẹ ọmọ dádì ọmọ láṣọ ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀kúbẹ̀ ta nílẹ̀ bí tiẹ̀ kó má gbẹjọ́. ọmọ dádì tàbí kó má gbẹjọ́. ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀kúbẹ̀. ṣé mo pé kíní kan ó máa ń kàn mí lóye ní gan ṣá. ṣé mo máa ń wò pé kí ni ìdí tó fi jẹ́ wípé ẹlòmíì ó máa ya ọ̀lẹ ajé àtọ̀run kò ní ṣiṣẹ́ kò ní múṣẹ́ lókùnkúndùn irú àwọn bẹ́ẹ̀ wọ́n wá lówó lọ́wọ́ wọ́n á rówó fi ṣayé dáadáa. àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé workaholic ni wọ́n máa ṣiṣẹ́ nínú òjò nínú ẹ̀rùn ìdí iṣẹ́ náà lè máa bá wọn àmọ́ wọn kì í rí bá ti ṣe wọn kì í lówó lọ́wọ́ in fact wọn ò rówó ṣayé. kí ni ìdí tó ṣe rí bẹ́ẹ̀ yẹn dáadé. ọmọ làbákẹ́ inú mi máa ń dùn fún àwọn ìbéèrè tó máa ń béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. sórílẹ̀ ayé tá a wà yìí ó ní bó ṣe jẹ́. Elédùmarè ló ń fún ẹ̀dá ní owó iṣẹ́ ṣíṣe bíbò àṣírí ní iṣẹ́ ṣíṣe ṣùgbọ́n tá a bá sọ pé ọrọ̀ Ọlọ́run ló ń fún yín tá a bá tiẹ̀ dẹ̀ wá sọ̀rọ̀ pé àwọn ta ló yẹ kó lówó jù láyé yìí àwọn Haúsá ni torí gbogbo iṣẹ́ tó le àwọn náà máa ń ṣe bíi ká gbẹ́ kànga ká gbẹ́ gọ́tà ká rìn láti ru bíbá ẹ láti Èkó dé Káúrà Nàmọ́dà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn à ń bẹ lọ́hùn náà máa wà láti àárọ̀ ọjọ́ wọn títí dijọ́ tí Ọlọ́run bá dé nígbèsí ayé wọn. Dádì a jẹ́ pé ẹ̀dẹ́ lọ̀rọ̀ Ọlọ́run ọba nìyẹn. ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ ni olórin kan kọrin kan gbà kan ó lọ́ba tó ń pèsè fẹ́kù tó ń pèsè fẹ́yẹ tó
tó pèsè fẹ́ jáánú odò. Olórin yẹn náà ló tún wá sọ wípé níní owó ẹ̀dá kì í ṣagbára. Níbi tálágbára tó ń ṣiṣẹ́ tó ń ṣe wàhálà, arọ tí ò lè dìde a máa ṣe kí ni o, a máa rí jẹ. Ká sọ pé a dúpẹ́ tiwa sá. Ìdílé aláyọ̀ làwa. Mo yí ká ọ̀tún f'Elédùmarè o, mo yí ká òsì f'Elédùmarè, mo ṣe ká àfàtà níwájú ọba aláyé. Èmi náà yí ká ọ̀tún fọ́ba aládé o, mo yí ká òsì fọ́ba aládé o, mo ṣe ká àfàtà fún bàbá o. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú balẹ̀ rẹ̀ bí kò má gbé. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀. Bó o bá kú n ó raṣọ fún ọ, raṣọ fún ọ. Bó o kú ó rẹ̀ gbà ọ́, ó rẹ̀ gbà ọ́. Ta ló lè fi tiẹ̀ ṣeré? Ọmọ láṣọ. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀. Ọmọ ṣì. Ọmọ dádì, bàbá ní lẹ́yìn bàbá. Ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀. Bó o bá kú n ó raṣọ fún ọ. Bó o bá kú Dádì, ó ní ọ̀rọ̀ kan tó máa ń kan mí lóminú tí mo ti fẹ́ bá yín sọ ti pẹ́. Ṣé gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà sá, wọ́n ní ìyá ni wúrà, bàbá ní jígí ẹni. Ọjọ́ tí ìyá bá kú, òun ni wúrà bàjẹ́. Ọjọ́ tí bàbá bá kú, òun ni jígí wọ̀ mí. Dádì mi, jígí mi lẹ jẹ́ ẹ gbọ́dọ̀ pọ̀ fún. Ìgbésí ayé yín ó dẹ̀ ṣe pàtàkì sí mi. Èmi gan-an alára mo dẹ̀ fẹ́ make sure wípé mo hùwà ọmọ dáadáa sí yín. Torí kò wọ́pọ̀ nu bàbá o tó lè tọ́jú ọmọ gẹ́gẹ́ bẹ́yìn ṣe tọ́jú mi. Àmọ́ gbogbo ìgbà tí mo bá rántí pé ọjọ́ kan mo máa fi yín lẹ̀, máa gbálé ọkọ tèmi lọ, ṣé mo máa ń wò wípé táwa lẹni náà gan-an tó lè tọ́jú yín gẹ́gẹ́ bí mi ṣe ń tọ́jú yín báyìí. Ẹ̀yin kẹrẹ ẹlẹ́ẹ̀ni fẹ́yàwó mi. Dádì, kò yé mi. Ọmọ Làbákẹ́, ọmọ Làbákẹ́, ọmọ Làbákẹ́. Ẹ̀mélòó ni mo pè é? Ẹ̀mẹ́ta. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Ìpinnu tí mo ṣe tí mo fi ní mi ò ní fẹ́yàwó mi, ó yé mi. Mo mọ tí mo ń ṣe. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé ìrìn àjò ẹ̀dá láyé yìí bó ṣe mú Olúwa ló ń ṣọ́lá ni. N tó ṣókùnkùn sí àwọn ẹ̀dá kedere báyìí ni níwájú Elédùmarè. Ṣé àtijẹ àti mu tó bá ṣègbéyàwó tó lọ lé ọkọ, wọ́n fi yẹn lẹ̀. Jẹ́ ká ṣe dúró de àsìkò yẹn náà kí wọ́n wá wo tọ́lọ́run bá ṣe. Ó ṣe gan. Wà á bí àwọn ọmọ tó máa nífẹ̀ẹ́ wọn ló wà wà pẹ̀lú ẹ. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú balẹ̀ rẹ̀ bí kò má gbé. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀. Bó o bá kú n ó raṣọ fún ọ, raṣọ fún ọ. Bó o kú n ó rẹ̀ gbà ọ́, n ó rẹ̀ gbà ọ́. Ta ló lè fi tiẹ̀ ṣeré? Ọmọ láṣọ. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀
ọmọ ọmọ ṣìn ọmọ dádì bàbá ní lẹ́yìn bá ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀ bó o bá kú n ó raṣọ fún ọ bó o bá kú ọ bó o kú ọ n ó rẹ̀gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ ẹrù bọ́ra ni ó pọ̀n ká. Any flat tire? Táyà yẹn ti jó. Ẹ máa ń káàdì change ẹ̀ ní electrical. Mi ò mọ change ni mi ò jẹ́ rí any organizer ládùúgbò mi ò jẹ́ lè change ẹ̀. Ṣé ẹ ní extra tire? Ẹ mo ní. Ẹ jẹ́ ṣe ẹ kàrí kí máa ń change ẹ̀. Ọmọ ọmọ ṣì ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀. Ọmọ dádì ọmọ dádì ìbótó ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀. Tó o bá kú bó o bá kú n ó raṣọ fún ọ. Bó o bá kú o bó o kú o n ó rẹ̀gbà ọrùn. Ẹ̀gbà ọrùn nìkan ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ. Pàǹbò torí bó tó mọ gbọ́mọjọ́. Ta nílẹ̀ bí ti ẹ̀kọ́ máa gbẹjọ́. Ọmọ nìyí ọmọ nídẹ bábú ní lẹ́yìn bá ò gbọ́ ọmọ ẹni àwí fún ni. Ọmọ nídẹ ọmọ dádì ọmọ láṣọ ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀. Ta nílẹ̀ bí ti ẹ̀kọ́ máa gbẹjọ́. Ọmọ dádì tàbí kó má gbẹjọ́. Ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀. Bó o kú o bó o bá kú n ó raṣọ fún ọ. Bó o ṣàìsàn bó o kú o n ó rẹ̀gbà ọrùn fún jàre. Ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ. Ọ̀rẹ́ ṣé ọmọ làbáká náà ló ṣe ọbẹ̀ ìyá ẹ̀. ta ló tún fẹ́ ṣe bó ṣe máa ń pàtà sí mi lẹ́nu gbogbo ìgbà nìyẹn. tó kọjá bẹ́ẹ̀. ọmọkọ́mọ tíyàn bá kọ́ tó bá gbẹ̀kọ́ èèyàn gbádùn ẹ̀. ìwé mímọ́ kan ló sọ pé tọ́ ọmọ rẹ kó lè bá a ṣe kíní o kó lè bá a fún ẹ nísinmi. ọmọ làbákẹ́ gbẹ̀kọ́. ó tọ́nu ọ̀rẹ́ mo rí i pé o nífẹ̀ẹ́ ọmọ làbákẹ́ gan-an. má wá di ẹ̀. èrò kan wá sọ sí mi lọ́kàn torí pé mo rí gbogbo akitiyan ẹ̀ àti làkàkà ẹ̀ pé kí ìyá má bàa jẹ ọmọ làbákẹ́. mo wá rò wípé tó bá fi ọmọ làbákẹ́ fún mi tí mo fi ṣe aya tí mo fẹ́ lé Àjọkẹ́ so a lè rí ìtọ́jú tó péye èmi àti ẹ a lè jọ máa gbárùkù tì. Balala ní fún ẹ lọ́wọ́ làbákẹ́ kó fi ṣàyà. Balala ṣe níbi tí àjọṣe mi àti ẹ dé bàbá ló jẹ́ sí ọmọ làbákẹ́. níṣe ni kò jẹ́ kí mi àti ẹ ká pawọ́pọ̀ ká gbàdúrà pé kí Ọlọ́run kọ́ ọ kó bá wa fún ọmọ làbákẹ́ ní ọkọ tó dáa. ìjọ ìgbéyàwó ọmọ làbákẹ́ aṣọ kan náà làwọn méjèèjì máa wò tá a máa ro dẹ́dẹ́ tá a máa kàn dúdú tá a máa náwó bí ẹlẹ́dà. wo ọ̀rẹ́ ààrùn eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ yìí. ọmọ mi ní làbákẹ́ ló tọ́ àmọ́ kí a má bàa jẹ́ òun ṣe ní pé kí n fi ṣàyà. mo wá fi ìyà sílẹ̀ ìyà ò lè jẹ́ ọmọ ẹ̀ ní. ọ̀nàbọ̀ lẹ́yìn gbà lọ. Ìta ẹlẹ́kọ̀ọ́ ẹni máa ti gbọ́lẹ̀ ọ̀nà bíbá ẹ̀ náà ni. ìjọ jẹ́ kí n gbé yín dání. Ẹ jẹ́ kí n drop yín.
uncle, ẹ ṣé gan ni o. Ẹ lo seat belt yín. Ga o. Mo sì fẹ́ béèrè níbo lẹ́yìn tí ń ṣiṣẹ́? Iṣẹ́ kẹ̀ mi ò ṣiṣẹ́ for now, I'm jobless. Oh, níṣẹ́? Bẹ́ẹ̀ni. Ok, tí n bá sọ wípé kẹ́ wá kí mi lé, ṣé ẹ mind ṣe máa wá? Tó bá sì jẹ́ pé ilé tó wá ti lé mi àbí ilé tó lájà. Oh, no, àwọn ò lájà o. Anyway, káàdì mi ni ẹgbà nọ́mbà mi wà ńbẹ̀. Ẹ lè pè mí anytime tẹ́ bá ti feel pé ó yẹ kẹ́ wá. Ṣé gbọ́? Tẹ́ bá fẹ́ jẹ́ kí n wá lé ni màá wá, tẹ́ fẹ́ kí n wá lọ́la màá wá. Káàdì mi ti wà lọ́wọ́ yín. Ẹ̀yin ẹ pè mí kẹ́ sọ time tẹ́ bá fẹ́ wá. Ṣé gbọ́? Ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ti lọ bẹ̀. Oh, ẹ̀yin ní pẹ́ bọ́lẹ̀ nìyẹn. Okay, all right. Ẹ ṣé gbọ́. Ga o, dáàdi ẹ náà ní taste o, but bá àwọn yìí is out of fashion. Àwọn èèyàn lórí nǹkan báyìí wọn. Tí popsi mi somewhere around this side ni, ó dẹ̀ tún tóbi. You see, design tẹ fún mi báyìí is good, but ìkan náà BQ ilé wa la fún ní design. Pálọ̀ yẹn kéré, tó bá yẹ ti dáàdi very big. In fact, TV wa gan flat screen là ń lò, irú TV yẹn yìí wọ́n lórí ẹ̀ mọ́. Ilé náà flat. Ó flat. Okay. You come back. My dear. Boy tí mo ń bẹ̀ sọ. Láti joy tí mo ti ń sọ fún ẹ. Ó tiẹ̀ fún mi lésì kankan kí ló dé. Ó mọ̀ tó ṣẹlẹ̀ ní pé ọmọ olówó máa ń fẹ́ olówó. So that àwọn tàbí wọn ò ní suffer. Look, mi ò mọ bí ìwọ ṣe ń ṣe báyìí. I love you so much. Ó gbọ́ bọ́lọ́ nǹkan ṣe máa ń kọ́ ni. Báwo ni ká? Wá ní olówó ń ṣọ̀rẹ́ olówó, olòṣì ń ṣọ̀rẹ́ olòṣì, ọmọ Làbákẹ́ lọ̀rẹ́ tèmi. It is well. Anyway, wo Wálé, mo ti sọ fún ẹ. Mo ní kó fún mi ní time. O ṣàlẹ̀ expect kí n kàn jump into conclusions like that. Nígbà tí mi kì í ṣàárọ̀ oko. Mo need time. Ṣùgbọ́n. Ọmọ Làbákẹ́. Oh, Daddy. You're welcome, sir. I'm Kunle Badmus. Okay. I'm a minister, sir. You go. Thank you. Ọmọ Làbákẹ́. Daddy. Ń bolo tí mo ọ̀gbẹ́ni. Ọ̀rẹ́ mi ni Daddy. Irú ọ̀rẹ́ wo ló ń bá àwọn eléyìí ṣe? Gbọ́nà, ṣé ìwọ máa ń nawọ́ sí bàbá ẹ pé kó káàbọ̀ ni àbí pé kó kú ilé nínú ilé yín? Dá mi lóhùn. Tó fi nawọ́ sádúró mi pé you are welcome sir. Ṣé wọ́n gbóyìnbó ni? Káàtì ẹ̀wà lẹ́nu tó mọ̀ sọ dáadáa, àbákẹ́ kú oríire. Ta ni bàbá ẹ̀ náà? Chief Badmus, sir. Minister, sir. Ọmọ bàdí ni ẹ́? Bẹ́ẹ̀ni, sir. Abájọ ìgbéra ṣánlẹ̀ tó bá bàbá ẹ̀ òun náà ni wọ́n kan ti bẹ̀rẹ̀ ìwọ ló ti gbégbá yìí. Èmi ló ń nawọ́ sí pé you are welcome sir. Actually wọ́n fẹ́ kàn ti sọ pé ẹ̀yin èèyàn kúkúrú ẹ máa ń terrible gan, short man devil devil ni ẹ, you are a devil. Ń bọ́ ló gbà wọlé náà? Yes, sir. Ibi ló gbà wọlé? Very good. I will show you the way out. Outside. Peter. I'm sorry, sir. Get out of my house. Kunle ni, sir. Mi ò bẹ́ẹ̀ ṣàwàdà o. Bọ́ síta ń lé mi. Idiot! Nonsense! Ìyẹn ọmọ ọ̀rọ̀ kí lóyìn. Gbọ́ ọmọ Làbákẹ́, ìjọba ló bẹ̀rẹ̀ sí ní kóró àwọn ilé ìkiri. No, Daddy, wàhálà ọmọkùnrin náà ti pọ̀ jù ni. Èmi gan wà interested in him, but wàhálà ẹ̀ ti fẹ́ pa mí, mo kàn ṣe wò pé okay, kó wá sọ tẹnu ẹ̀. Ṣé wo mọ bàbá ẹ̀ ni? Badmus. Bàbá ẹ̀ was a minister with that portfolio.
mínísítà tó máa ń kówó jẹ mínísítírì yẹn ni kò níṣẹ́ kankan pàtó tó ń bàjọba ṣe. He was a tout politician. Gbogbo àwọn mínísítà tó máa ń ṣe tọ́kọ̀ máa fi ń joyè lásán tó ní kankan tó ń bàjọba ṣe ni. Wàwà bí oṣù ó ń kọ̀ndẹ́mù lè tèmi ó ní kan old design ìwọ bàbá ẹ̀ old design. Nonsense. Wọ́n jẹ́ kí n tún lẹ́sẹ̀ bímọ. Kò jẹ́ Túndé bímọ. In fact, it's lucky pé mi ò gbé bomi sí tòsí n bá fọ́ kókósẹ̀ ẹ ni. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú balẹ̀ rẹ̀ bí kò má gbé jọ. Ọmọ dádì, ọmọ dádì. Ṣé torí nǹkan tẹ́ wá mà? Mo ti rí òun náà ni. Sister. Ẹ káàsán. Mọ ojú mi mọ́. Èmi ni mo help yín ní Jọ́sí ní express tí mọ́tò yìí ní flat tire. Ẹ káàsán Uncle Dayo. Ṣé wàá okay? Ẹ ṣé ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much. Ẹ ṣé kò hard kẹ́ fi get ọ́fíìsì wa yìí? Not like that. Ṣé mo wà bọ́ ọlọ́kà tó gbé bí a kò mọ bíṣá ó ti kọ́kọ́ merry go round lọ kiri kó tó ṣẹ̀ṣẹ̀ wá gbé mi. Yeah, first turning ni. Anyway, aṣáájú pẹ́pẹ́ ti débi láyà tàlàáfíà. Ẹ ṣé gan ni. Ọmọ Làbákẹ́. Dádì, ẹ ti lọ. Ta ni ọ̀gbẹ́ni tó dúró tiẹ̀? Ọ̀rẹ́ mi ni sà. Dádì, tẹ́ bá rántí pé mo ṣàlàyé fún yín pé ẹnìkan help mi nígbà tí mo ní flat tire níjọ́sí. Ṣé rántí? Okay. Right. Ọmọkùnrin náà ni. Ìwọ ni. That's good of you. Very, very good of you. O ṣé gan. Kí lorúkọ tiẹ̀? Adédayọ̀ ni sà. Adédayọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ pé o ràn ọmọ mi lọ́wọ́ nígbà tó nílò ìrànlọ́wọ́. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Bó ṣe ń ṣe ni kó máa ṣe o. Má yí ìwà ẹ padà. Ṣùgbọ́n màá lọ tẹ̀. Daddy, kò tí ẹ̀ tí lè lọ sí because mo fẹ́ bá sort nǹkan kan house nílé. Really? Dayo, Daddy ní kó máa padà bọ̀. Ọmọ Làbákẹ́, be very careful. Yes, Daddy. Be very, very careful. Of course I will. All right, sir. Ẹ má pẹ́ sir. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú balẹ̀ rẹ̀ bí kò má gbé jọ. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀. Bó o bá kú, n ó raṣọ fún ọ. Bó o kú o, n ó rẹ̀gbà ọrùn. Ta ló lè fi tiẹ̀ ṣeré? Ọmọ láṣọ. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀. Ọmọ ṣì. Ọmọ dádì, Excuse me, ọmọ dádì. ẹ jù sá mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́ṣọ ẹ jọ kí ló dé tẹ máa ń pàpà àti ìfàkẹ́bẹ̀ after àwọn ò ti dàgbà to the extent that wọ́n tún ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n yẹn ẹ ti ń kó wọn lára jẹ jù wọ́n ti ẹ̀ ní ìmáàlì láti máa rí ẹ jọ jẹ́ kó free wọn ò ní freedom rárá. Kí n fún ní freedom. Èmi náà fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọ. Ṣé wàá dá mi lóhùn? Of course. Tọ́mọ ọdún mélòó báyìí? I'm 25. Jábàálẹ̀ ṣì wà lára ẹ̀. Are you still a virgin? At all, sir. N tèmi ò fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ mi òun ni mo ṣe n tí mo ṣe ń pampa ẹ̀ tí mo ń protect interest ẹ nìyẹn. Ṣé yẹn sì bó o ṣe rí ọmọ Làbákẹ́ mi yẹn virgin ṣì ni àbálẹ̀ ṣì wà lára ẹ̀. Mi ò fẹ́ kó useless kó tó délé ọkọ bíi tiẹ̀. Ṣé yẹ ìwọ ti tara ẹ lọ́pọ̀ àwọn ọkùnrin ti lò ẹ́ lòkulò èmi ò fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sọ́mọ mi. O ṣe ṣogbọ́. Thank you for your question. Yes, sir. Tí ń tá dẹ̀ sọ bá tẹ́ lọ́rùn tó bá wọn ò lè fiṣẹ́ sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ.
know I love you so much. Ẹ̀yin ni ẹ lọ́wọ́ mi. Mi ò lè fẹ́ kó jábọ́, mi ò fẹ́ kó fọ́. Mi ò tiẹ̀ lè fọ́. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ ó fọ́. Ọ̀rọ̀ kan tí ń bother me for days now tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Mo wá mọ bí ṣe máa kó tẹ̀ bẹ́ẹ̀ tí ṣe máa wẹ̀ tí máa ṣe kó tẹ̀. Ìjọ tó bá bí ẹnu má bí. Sórí bí wà tí àwọn ọ̀rẹ́ tẹ̀sí ìjọ máa ń jáde. Bẹ́ ṣe máa ń ṣe kẹ́ lọ ṣe fàájì kẹ́ mo rò pé bí o tẹ̀ límìtì ẹ̀ díẹ̀. Nǹkan tó ń sọ yé mi. Okay. Let me put it this way. Sórí kí mo pé tẹ́ bá táwọn ọ̀rẹ́ bá wà wàá gbé wọn jáde. Ìwọ ló máa lọ náwó ẹ̀ lọ mọ tí gbé wọn lọ sí club fún àwọn guys máa náwó fún wọn. Túmọ̀ bí àìsàn calibre tó bá ń rí ẹ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ àbí tó ń live life bẹ́ẹ̀ wọ́n rò pé bí àwọn responsible. Then your future wọn believe pé àhẹ́ni yìí kò tiẹ̀ kò ní future kankan. So wọ́n rò pé ṣe tó máa fi máa fi ojú bẹ́ẹ̀ wù ẹ́ wọ́n rò pa. I'm the best person láti advise ẹ pé kò try láti caution ara ẹ pẹ̀lú àwọn ìgbé àbí kí ló fẹ́. Ṣó ti tán? Lẹ́yìn tó ti tán. Ṣọwọ́n pé torí èèyàn bá máa burú ọrùn ló máa ń kọ́kọ́ dùn. Láì kórìí yẹn ti fẹ́ burú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọmọ lẹ́lẹ̀ ni ẹ mo mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo gbé ẹ sórí bẹ́ẹ̀dì kó ti wá jábọ́ báyìí. Èmi ni wọ́n ń la gbàgà ló advice ìwà tẹ̀mí ó dàbí ẹni tí ó responsible. Orí ẹ ti dàrú o. Mo ti sọ pé tí wàá gbé ẹni gbogbo wàá gbé tẹ́lẹ̀ náà. Ẹjọ́ ẹ̀kọ́ opportunity tí mo ń fún ẹ ni ló ń gbé jáde káàkiri. Àìmọye àwọn guys tó bẹ́tà ìdànù tí mo ní kí n máa manage wọ́n á lanu gbàgà ń bẹ́ mi sọ. Kí ló dé? Ṣé kò ṣe mọ́tò ni? Àbúrí ẹ fẹ́ dàrú. Mo lè gbé ìbàdí fún ẹ. Ọmọ Làbákẹ́. Chief. Ẹ káàsán sá. Ṣàlàfíà ni. A dúpẹ́ sá. Dádì ẹ̀ ń kọ́. Wọ́n wà ní ọ́fíìsì wọn. Sáré dé báńkì. Ọmọ Làbákẹ́ wà. Báwo lọ̀rọ̀ tí mo ń bá sọ láti ṣe pẹ̀lú? Ọ̀rọ̀ wo nìyẹn sá? Nípa fífẹ́ náà ni. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ gan ni. Yes, mo nífẹ̀ẹ́ gan. Chief, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé mo pé mo ti sọ fún yín pé kẹ́yẹ má bá mi sọ̀rọ̀ fífẹ́ mọ́? Ẹ wo mo kéré sí yín lọ́pọ̀lọpọ̀ náà. Ọ̀rẹ́ bàbá mi lẹ jẹ́. In fact, bàbá mi gan lẹ jẹ́. Bí ọmọ lèmi náà lè ṣe jẹ́ sí yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bá mi sọ̀rọ̀ ẹ mọ́. At least àwọn Yorùbá ṣáà máa sọ pé ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀. Ọmọ kékeré ni mí kí n fọmọ kékeré. Àgbàlagbà lẹ́yìn náà kẹ́ fẹ́ àgbàlagbà. Ọmọ Làbákẹ́ ó máa ń bú mi nìyẹn. No sir, mi ò kàn ní fẹ́ kẹ́ tún repeat pé ẹ fẹ́ fẹ́ mi ẹ má bá mi sọ ọmọ. Sórí òótọ́ lọ́rọ̀ tó sọ àmọ́ ṣe mọ̀ pé bàbá mọ ọmọ ẹ̀ ọmọ náà mọ bàbá ṣe mọ̀ ó mọ dádì ẹ̀ mo nífẹ̀ẹ́ ni àná ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí o má jẹ́ kó yà ẹ́ lẹ́nu o mo ti ṣàlàyé fún dádì ẹ̀. Kí lẹ rí? Yes mo ti fọ́ ọ̀rẹ́ mi sọ. Dádì no mo jẹ́rìí dádì láyé ẹ̀jẹ̀ bá wọn sọ. Ọba lọ́la. Mo ṣe ń lọ náà ni chief dá mi dúró. Títí máa lọ, títí máa lọ. Ó dà sí. Báyìí. Ọmọ Làbákẹ́.
special nù ẹ̀ àní kí àjọṣepọ̀ wa kó bá lè gún régé tó ni ọmọ yìí wù mí jẹ́ kí n fẹ́. ó dàbí ẹni pé ó fẹ́ kọjá yìí iṣẹ́ tá a jọ ń ṣe kò ní kó jẹ́ pé kó kọjú fi ọmọ mi sílẹ̀. Ayọ̀adé fọ̀rọ̀ sílẹ̀. ó dàbí ẹ̀pọ̀rọ̀ yóò fẹ́ yí ẹ kò fẹ́ yí ẹ kò fẹ́ yí ẹ sẹ́ mo sọ fún ẹ pé mo ní mi ò fẹ́ do you think I'm joking? I'm not joking. ọmọ àlù mi nìyẹn. wọ́n ní kó fọmọ mi sílẹ̀ ipa ni. Ayọ̀adé iṣẹ́ tí a jọ ṣe ni kò kọjú mọ́ fọmọ sílẹ̀ fún mi. mi ò lè fi ọmọ yìí sílẹ̀ mi ò lè fi Làbákẹ́ sílẹ̀ bó ṣe máa ń rí nìyẹn. ṣọ́ ààrẹ o ṣọ́ ààrẹ fọmọ sílẹ̀ ni mo wí. wo Ayọ̀adé a lè jà nítorí ọmọ Làbákẹ́. máa bá ẹ jà máa bá ẹ fà máa bá ẹ wọ nígbà tó tẹ̀ lọ. Ayọ̀adé bó ṣe máa ń rí rè ajá gbogbo tiẹ̀ fún lọ́mú. ṣé mi lajá èmi lajá ṣé mi lajá àbọ̀kọ̀ mi lajá ìsìnkú tẹ̀ lọ. kúndà kúni máa yá ẹ̀jẹ̀ máa yá ẹ̀sìn wẹ́wẹ́. Ayọ̀adé lórí ọ̀rọ̀ ọmọ yìí náà ó dá mo ti gbọ́ mi ì fẹ́ ọmọ ẹ̀ mọ́ ṣọ́tọ̀. Daniel. Làbákẹ́ ni dáàdi. Ọmọ Làbákẹ́. Sà. Wọlé. Dáàdi. Ṣé o sì? Kò sí nǹkan. Dáàdi, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni sà. Okay. Mi mọ̀ bóyá ẹ rántí ọmọkùnrin kan tó bá mi wá sílé ní jẹta. Ẹ rántí ẹ̀ sà tó kì í yín kọjá. Dúdú báyìí kò fi bẹ́ẹ̀ ga púpọ̀. Dayọ̀ lórúkọ ẹ̀. Tó dọ̀bálẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Okay. Ọ̀rọ̀ ẹni mo fẹ́ bá yín sọ sà. Ṣé mo dájú ọmọ gidi ni, in fact èèyàn gidi ni pẹ̀lú. Ṣé mo irú àwọn èèyàn tó bá tẹ̀ dá abẹ́ yẹn kọ́ ló máa ṣàánú ni maybe one problem or the other. Kò ṣáà níṣẹ́ lọ́wọ́. Ó dẹ̀ ṣàlàyé fún mi pé kò síṣẹ́ lọ́wọ́ òun. Àmọ́ mi promise ẹ̀ wípé kó má worry pé mi á bá wáṣẹ́. Ẹ̀yin náà dẹ̀ ni mo ní láti bá sọ̀rọ̀. So mo ní kí n wá ṣàlàyé fún yín sà. Dáàdì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi ràn lọ́wọ́. Ọmọ Làbákẹ́. Yes, Daddy. Kí ló wà láàrin ìwọ àtọmọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀? Èmi àti ẹ̀. No, Daddy, kò sí kankan láàrin wa. Nothing at all. Well, ọ̀rẹ́ mi ni. Okay. Kò burú. Ara nǹkan tá a wáyé wá ṣe náà ni pé ká máa ṣàánú. Àánú ìrèé tá a bá ṣe fún ẹlòmíì á ṣe fún. Ẹni yẹn ló dẹ̀ máa gba ògo yẹn lọ́dọ̀ Ọlọ́run. Tí n bá wá dọ́fíìsì lọ́la, màá wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ọmọkùnrin tó sọ yìí. Ṣó yẹ bẹ́ẹ̀? Ǹjẹ́ ó kàwé? Daddy, ó kàwé. In fact, graduate ni. Okay. Tó bá ti ń bọ̀ ni mo ní kó kó àwọn credentials ẹ̀ dání. Àwábì kan fún nọ́ọ̀sì kó náà máa rí nǹkan kan pọ́nlá. Daddy, thank you very much. Ẹ ṣé gan ni, ẹ ṣé sá, ẹ ṣé. Daddy, kí lẹ fẹ́ kí n ṣe fún yín? Ṣé kí n bá yín ṣe tí wà? Mo ti wà okay for the night. Juice nǹkan? No. I'm okay. You sure? Yes. I'll see you tomorrow morning. Okay, my dear. Bye. Sweet dreams. Yes, sir. Ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ ọmọ ṣìn. Ọmọ dádì, bàbúrò lẹ́yìn bá ọmọ dádì. Ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ bó o bá kú. Kí ló tó ń wo bí tọ̀ mi bá? Mi ìjà sọ kankan náà. Dákẹ́! Kí ló ṣe o tó àkọ́sọ́ tí wàá mi báyìí? Èmi á dá sí ẹ̀dá tó dáa fún mi, àfi yà jẹ́ ẹ̀gbọ́n mi báyìí. Ṣé o ti gbọ́ àwọn ọ̀dọ́ sọ fún ẹ? Ìbílẹ̀ rẹ̀ rà bọ́ sílé ni. Ọba lọ́dà, àbá o. Ẹ pẹ̀lẹ́, ọmọ Làbákẹ́, ṣé wọn náà rí rẹ báyìí? Ṣé orí rẹ báyìí? Èmi ń bá ẹ sọ̀rọ̀. No, ẹ filẹ̀ ẹ̀yin bọ́ọ̀sì, ẹ filẹ̀. Èmi ń bá wọ sọ̀rọ̀ wípé kò jẹ́ kí èmi pẹ̀lú ẹ̀ ká fẹ́ra. Kó wà nílé ọlá kó máa gbádùn.
òun ṣe báyìí look at yourself now ṣé wọn náà láìka rẹ báyìí o ṣé o ti ṣetán láti ṣe tèmi àbí báwo. ẹ wo ẹ bẹ̀rù Ọlọ́run o chief ẹ bẹ̀rù Ọlọ́run. ṣé pé mi bẹ̀rù Ọlọ́run ló tún sọ báyìí ẹ̀yin boys kò sọ̀rọ̀ ẹ fi sílẹ̀ wo jẹ́ kí n sọ fún ẹ sórí bíi o ò lè lọ sórí gbà tí n bá díù pẹ̀lú ẹ̀ tán màá wá tún lọ gbé bàbá ẹ̀ nílé ẹ̀yin boys ẹ ṣí. chief tó bá wọ sọ ibi ló máa kú sí. ẹ̀mí àbọ̀ mi bàjẹ́ ni ìwọ fọ́ọ̀mù sí bàbá àlàyé irú ẹ̀ ó ga gan o ìwọ ìbílẹ̀ ilé ẹ̀ máa bọ́ sí. ayé wọ́n yẹ ta ni sàbúrì yẹn ta ni yẹn ẹbí ta máa já yí pa. Dayo olùsí orúkọ ti fi yà jẹ mí. Alani, ìrọ̀lá burúkú wà lílé èmi, wọ́n mi, Dayo, Chief, Ọlọ́, ìrọ̀lá wà lílé, Ọlọ́run ṣàánú mi o, Ọlọ́run má jẹ́ kí n rókó nǹkan burúkú o. Báyẹn kó wọlé. Tolú kí ló dé. Mo mọ̀ pọ́wọ́ yẹn máa bí ẹnu torí ọ̀dọ́. Mo lè ti ń pe fóònù owó òtú kíkọ́ mi tó tẹ̀wọ̀n. Tolú ìwọ lè wá bẹ̀ mí pẹ̀lú gbogbo nǹkan tó sọ sí mi yẹn jóná ó mọ̀ wọ́n sí pé òun bá mi sọ̀rọ̀ bí ẹni tí orí ò pé bí ẹni tí ò mọ̀ nǹkan tó ń ṣe gbogbo ọ̀rọ̀ tó sọ sí mi yẹn ju ẹnu ẹ lọ. Má bínú sí mi jọ má bínú sí mi Ọlọ́run mo fi bẹ̀ ẹ́ kì í ṣe pé mo mì láti họ̀tẹ̀. Gbogbo àná mi lè sùn lóye sùn lójú rẹ ṣáwọn kan mo nífẹ̀ẹ́. Mo wá pe fóònù látànà ò dẹ̀ gbé kọ́ mi mo lè sùn mọ́jú náà. Tolú mo láìkẹ́ ni wo kò sí bómi ń ṣe lè pọ̀ lọ́wọ́ mi tó. Mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àná. Mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Dayo, Daddy, àwa ti fẹ́ máa lọ nìyẹn o. Ok, ẹ má pẹ́. Dáwọ̀ sá. Ẹ fẹ́ kí n máa yẹra nǹkan kan bọ̀ bóyá bí ice cream. No. Anyway, I'll ring you very soon. Bye, sir. Ọmọ Làbákẹ́. Sir. Come here. Ọmọ Làbákẹ́. Níbo ni ìwọ àti Adédayọ̀ lọ? No, a kò fẹ́ ṣeré jáde ni sir. Ọmọ Làbákẹ́. Ó dẹ̀ ń sọ fún mi pé kò sí nǹkan kan láàrin ìwọ àtọmọkùnrin. Daddy, kò sí nǹkan kan láàrin wa, ọ̀rẹ́ lásán ni wá. Just friends. Inú just friends wọ́n ni? Eré kí la já ń bẹ́ kó ṣe? Kí ló pàwọ́ àti ilé pọ̀? Really? Daddy, ẹ̀ẹ́dẹ̀ mú Dayọ̀ ni o.
ẹ wò tó bá jẹ́ pé ọmọ Dayọ̀ dáadáa ni ẹ mọ̀ pé ọmọ olúàbí gidi ni kò ń ṣọmọ bẹ́ẹ̀ Ọlọ́run so nítorí ẹ̀ lẹ́yìn sọ pé ẹ fẹ́ kí bá yẹn ra nǹkan kan bọ̀ àbí. No, kì í ṣe torí ẹ. My problem is that mi ò wà comfortable pẹ̀lú bí wà tí ẹ ṣe rìn yẹn. I'm not comfortable with it at all. Ó dà èmi máa bá yín rà bọ̀ èmi dẹ̀ ni máa fìdí yín sí ìbàdí ṣẹ́gbọ́n. Bye bye sir ẹ má miss mi jù o. ẹ̀rù bára ni ọ̀pọ̀n ká o owó tí mo bá ní wọ́n fi sí ọdọ́kẹ́ wàtẹ́gbẹ́ wàtọ́gbà òní ṣàkóbàtà fẹ́lẹ́ ọmọ mi ò bẹ́tẹ̀gùbẹ́ ọmọ láṣọ ọmọ dádì ọmọ nídẹ́ ọmọ dádì ọmọ ṣì ọmọ mi ò àkúrú bẹ́tẹ̀gùbẹ́ ọmọ dádì ọmọ dádì ìbótó ọmọ mi ò àkúrú bẹ́tẹ̀gùbẹ́ tó o bá kú bó o bá kú n ó raṣọ fún ọ bó o bá kú o bó o kú o ilé ọmọ mi ọmọ Làbákẹ́ ṣe dáadáa ni ilé máa jà ṣe dáadáa ni àwọn ará ilé kọ́ mọ́mí Dayọ̀ kọ́ mà. ó ti jáde àmọ́ kò ní pẹ́ dé lọ́jọ́ kó nílé. jókòó kẹ tẹ ń fọṣọ lọ́wọ́ ẹ jẹ́ kí n máa bá yín fọwọ́. rárá o jàre o mọ̀ pé alákọ̀wé ò kì í fọṣọ. ní èní máa bá yín fọṣọ. o ṣe ọlọ́run àpọ́n ẹ̀ àmì wá o ṣe ọmọ mi o ṣe mo dúpẹ́ o. kí ló fẹ́ jẹ? oúnjẹ nu mú mi tí bá ṣe tán máa mọ nǹkan tí máa jẹ. kó tó lò ṣe tán èmi gbà á ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ tó máa jẹ. ìṣe fẹ́ máa lọ dáná. ẹ ṣe gan ni màá. yes ma. yes ma. mo mi pẹ̀lú wàhálà. Dayọ̀ ní sùúrù kí ló dé á. mo ní sùúrù. ọjọ́ náà. Dayọ̀ kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ tó ń gbọ̀n báyìí. mi ṣe mi ṣe bá kan ẹ Làbákẹ́ jọ náà tó jẹ ṣe ti ṣàánú mi lẹ́ẹ̀kan náà ni. mo ṣàfẹ́ gbogbo ilé ó dé ń gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n òun gbọ̀n bẹ́ẹ̀ ni pé tó bá ti ṣe nǹkan tó ń sìn yín ṣe ló máa pàdé ọ̀rẹ́ dà kí ló ṣe tó ń gbọ̀n. bọ́bá ló ṣe máa ń ṣe báyìí fún mi every time tá a bá ti fẹ́ ṣe nǹkan ló máa tì mí dànù ẹ kí ni mo ṣe fún ẹ tó tó yìí náà jọ. Dayọ̀ ní sùúrù Dayọ̀ èmi ò sọ pé a ní ṣe nǹkan kan mi ì láàní ṣe nǹkan a máa ṣe ṣùgbọ́n ká tó ṣe mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi. kí ló fẹ́ jẹ́ kí n ṣe fún ẹ sọ máa ṣe fún ẹ lálẹ́ nísinsìnyí. anything nísinsìnyí ni o. anything. yes. ok mo bọ̀. bíbélì rẹ̀ mo fẹ́ kó o fi ìwé mímọ́ ìbúra fún mi wípé lẹ́yìn ìgbà tí èmi àti ẹ bá ní àjọṣepọ̀ tán òun ní dá mi. èmi Adédayọ̀ Adélékè ṣe ìbúra fún ìwọ ọmọ Làbákẹ́ wípé lẹ́yìn tí n bá tábàjọ ní àṣepapọ̀ mi ò ní dá ẹ. tó bá wá dá mi kọ́. tí n bá dá ẹ kí n bálẹ̀ lọ a jẹ́ wípé mo di ọ̀dàlẹ̀ nìyẹn ọ̀dàlẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ balẹ̀ lọ. ṣùgbọ́n nísìnyí tó ti búra èmi wá fi ń dẹ lójú wípé ṣòrí láti irun orí mi títí dé ìkànnì ẹsẹ̀ mi ìwọ ló ní gbogbo ara mi láti òkèdélẹ̀ ni mo ti fún ẹ tó ti búra yìí gbogbo ara mi pátápátá láti òkèdélẹ̀ o ti fún mi mo ti fún ẹ pátápátá ìwọ ló ní. so màá wá sí club lálẹ́. má pẹ́ o. pẹ́ yà jọ mo fẹ́ kó bá mi wá àwọn méjì tó bá dálẹ̀. báwo rí àwọn bèbí kan ṣe dín sí ni 24/7. kọjá bẹ́ẹ̀. wàá ṣe ọmọ choice ni màá rí ẹ méjì mo fẹ́ o ṣáà mọ̀. Suzy. yes dear. ó ṣe máa nǹkan tó máa fi ń tẹ́ nìyẹn jókòó ìwọ jẹ́ Suzy ni. Sorry baby. After you.
Kí ló ṣe? Ó yà wèrè ni. Kí ló dé ìgbálẹ̀kùn bẹ́ẹ̀ yẹn? Ṣé bí wo ló ní pé kí n wá? Mo lè tún wá nígbà látẹ̀kọ̀ over 2 hours ó dá mi lóhùn ó kàn fi mí dáhùn èèyàn lóhùn ẹni tó délé mi ó tún ní kó wọlé. Èmi ò ní kó wá. Wọ́n lè ní sùúrù. Ọmọ orí pé mo àtẹ́sàlẹ̀ jò nulẹ̀. Kò ní pẹ́ lọ ṣojúbọ́ 4 hours ló máa lò. Tó bá ti lè dúró kó máa lọ. Another 4 hours. Ọmọ dádì ọmọ mi ò wá kúrò bẹ́tẹ̀ kú báyé bí kò má gbèjì ọmọ dádì ẹ wá gbà mí ẹ wo kó tó gbé wọlé lọ́nà. ọmọ mi ò wá kúrò bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀ bó o bá kú n ó raṣọ fún ọ bó o kú n ó rẹ̀ gbà ọ́ ta ló lè fi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ sí ọmọ láṣọ ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀ ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀ bó o bá kú n ó raṣọ fún ọ bó o kú n ó rẹ̀ gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ sí ọmọ láṣọ ẹrú bọ́ra ní ọ̀pọ̀n ọkọ̀ owó tí mo bá ní n fi sìn ọdún kẹ àtẹ́gbẹ́wà tó gbà òní ṣàkó àtàfẹ́gbẹ́ ọmọ mi ò pẹ̀tẹ́kùbẹ̀ ọmọ láṣọ ọmọ dádì. Ṣé kò sí problem kankan? Problem? No, kò sí problem sir. Mo ń wo TV gan ni mo gbàgbé sùn lọ sí bíbá yìí. No problem sir. Àbákẹ́mi ò kí ń ṣọmọdé o. Ṣorí láti bí ọjọ́ mẹ́ta ń sìn. Mo ti máa observe wípé tó bá tiẹ̀ jókòó tó bá jókòó díẹ̀ ká tó rí little time bí a kò ti tò gbé àbí kò má ti jókòó ta ìjókòó kó máa ṣojú bí ẹni pó rẹ̀ àbí kó bóyá nǹkan kan ń ṣe ẹ́ Làbákẹ́ ṣé o sí nǹkan kan. No, mo wà okay sir. Ó dá ẹ lójú pé kò sí nǹkan kan. Yes sir. Yes sir. Bí n ṣe ń wò ẹ́ yìí Làbákẹ́ o mi ò kì í ṣe ọmọdé o èmi náà dẹ̀ ní àwọn làákàyè díẹ̀díẹ̀ sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí o ọmọ Làbákẹ́ ṣé kìí ṣe wípé o ti lóyún. Yes sir, mo ti lóyún. Làbákẹ́ o ti lóyún. Ọmọ Làbákẹ́. Daddy. Ta ló fún ẹ lóyún? Dayọ̀ ni sir. Adédayọ̀. Bẹ́ẹ̀ ni sir. Báwo lẹ ṣe ń fi ọgbà yìí? Ṣé bí mo ṣe lóyún ò dá ni? That is
is not the point. Then what's the point? The point is, Ọmọlàbákẹ́. Daddy. Ṣé Adédayọ̀ lè tọ́jú ẹ ni? Ìdí ni wípé ọkùnrin lèmi náà o. Àwa ọkùnrin burú gan o. Tí ọwọ́ wa bá ti tẹ ikú idà, kò sí nǹkan tá a lè ṣe o. Ẹlòmíì a máa yíjú padà sóbìnrin. Ẹlòmíì a gbé ìwà mi jáde. Ǹjẹ́ Adédayọ̀ lè tọ́jú ẹ? Daddy, wo èmi nígbàgbọ́ wípé Dayọ̀ máa tọ́jú mi. Torí mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi, èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. Àmọ́ tá bá tiẹ̀ wá wò wípé agbára ẹ ò gbé tán láti tọ́jú mi dáadáa. Daddy, ẹ̀yin wà ń bí fún mi. Àdúrà mi sọ́lọ́run dẹ̀ ni wípé k'Ọlọ́run má jẹ́ kí ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ jẹ́ ká nígbàgbọ́ pé á tọ́jú mi, ṣé gbọ́ Daddy? Daddy, I know, I understand. I love you so much, Daddy. Ọmọlàbákẹ́. Sir. Sọ fún àwọn òbí Adédayọ̀. Yes, sir. Kó sọ fún wọn pé mo fẹ́ rí wọn. Pambo torí bọ́ tọmọ gbọ́mọjọ́. Ta nílẹ̀ bí ti ẹ̀kọ́ máa gbẹjọ́. Ọmọ nìyí ọmọ nídẹ́, bábú ní lẹ́yìn bá ò gbọ́, ọmọ ẹni àwí fún ni. Ọmọ nídẹ́ ọmọ dádì, ọmọ láṣọ ọmọ dádì. Ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀. Ta nílẹ̀ bí ti ẹ̀kọ́ ọmọ dádì, tàbí kó má gbẹjọ́ ọmọ dádì. Ọmọ mi ò wá kúrú bẹ́tẹ̀ kú bẹ́ẹ̀. Bó o bá kú wọ́n raṣọ fún wọn. Bó o ṣàìsàn bó o kú òun ó rẹ̀ gbà ọrùn fún jàre. Ta ló lè fi ti ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ láṣọ? Èmi ni èmi. Daddy. Ṣé kò sí? Pẹ̀lẹ́. Mi ò mọ̀ ìgbà tó wọlé. Ẹ ti sùn. Má bínú pé mo wá dárùn mẹ́ lójú. Irú àsìkò báyìí ló yẹ kí bàbá àtọmọ máa sọ̀rọ̀ tí ó mọ̀ wo etí ara wọn. Ọlámilékan, ó mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ gan lẹ́nujọ́ mẹ́ta yìí. Gbogbo àwọn ọ̀wà tó ń wù àti nǹkan tí mò ń fetí kọ́ nígboro ó ti fẹ́ mọ̀ bà mí nínú jẹ́. Ó mọ̀ pé nílẹ̀ Yorùbá àkọ́bí ọmọ ẹni ọ̀nà ń pè ní Dáúdù, ọ̀nà ń pè ní àrólé. Ọlọ́run tó dẹ̀ ṣe ní Dáúdù kò ní sọ ẹdún rẹ̀ yìn láéláé. Ọlámilékan, ó ń bà mí nínú jẹ́ pọ̀. Ìròyìn tí mò ń gbọ́ kiri nígboro ó ń bà mí nínú jẹ́. Ìwọ ẹnìkan náà ni kò mutí àmupara. Ìwọ ẹnìkan náà ni àti dúdú àti funfun àtàyìnrín obìnrin ló kàn kó kiri. Má nítorí pé ó dáa táwọn èèyàn ń fà ẹ́ lọ́nu bẹ́ẹ̀ náà ló ṣe. Obìnrin lè wọ́n burú. Ọlọ́mọdé oṣù lẹ́yà àti ó jẹ́ pé ààyè mèrè ọmọ ni ó lọ gbari dànù lọ́wọ́ èèyàn ni. Lékan, ó ń gbọ́rọ̀ mi. Ṣàánú mi. Mo fẹ́ kí o lọ wá ìyàwó fẹ́. Torí tí ọmọ bá tó lọ́kọ ìlọ́kọ ni, tọmọ bá tó ní àdá àfún ládàá ni. O ti lọ́kọ, o ti ládàá, o ti parí ìwé. Kí ló tún kù tó ń fẹ́ báyìí torí Ọlọ́run tó fi ní lọ wáyàwó? Ìgbà tí bàbá tèmi bí mi wọ́n rí àwọn ẹ̀rọ ọmọ wọn kó tó di wọn kù. Ṣàánú mi náà. Èyí tó ń dá firifiri síta yìí kò ní wúlò fún ẹ. Wá lè padà wálé kó fẹ́yàwó. Yẹn mo ní fi bẹ́ẹ̀ sọ jọ
mo dẹ̀ fẹ́ kó fún mi ní èsì kó promise mi sì pé láìpẹ́ ó fẹ́ yàwó. màá fẹ́ yàwó. ilé kan gbà wò ni wọ́n mo bá wí. Daddy. mo ń gbọ́. ẹ wò ọmọkùnrin tó bá fẹ́ ìfọkànbalẹ̀ láyé ẹ̀ tó dẹ̀ fẹ́ kí ìgbésí ayé òun tó dáadáa ìyàwó tẹ́ ń sọ̀rọ̀ yìí òun ló yẹ kó jẹ́ nǹkan ọ̀gbẹ̀yìn fún ọmọkùnrin. sórí ilé kan orí yẹn sọ kó dá orí ro dáadáa àmọ́ irú ètí wọ́n sọ yìí kò sí wọ́n ló yẹ kó sọ torí Ọlọ́run tó ẹ mọ́ rú ọ̀nà àwọn tó yẹ kó sọ bẹ́ẹ̀ àwọn tó yẹ kó sọ rú ọ̀rọ̀ tó ń sọ ni àwọn tó jẹ́ pé àpáta náà ti dìde tí wọ́n á ní àfìgbà tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n bá ní láre tí wọ́n bá lówó lọ́wọ́ kó tó di pọ́n fẹ́ yàwó Ọlọ́run tó wàá pìtì ẹ bẹ́ẹ̀ ló wà yẹn ọ̀nà náà lógo ló tètè wá ọmọ kan tó fẹ́ tí wọ́n ní wọn bímọ kí ló ń wá sí tó tí rí ìgbà tó lóun bẹ̀rẹ̀ sí ní dá mi lọ́lá ni mo sọ ẹ́ di ẹlá mi lẹ́kan gbà mo bí ẹ owó rè ilé rè àwọn iléeṣẹ́ rè títa ní síbí tí ẹni àtàwọn àbúrò ẹ ìyàwó ni lọ fẹ́ o ìyàwó ló kú ẹ kù tó bá fẹ́ kínú mi dùn lẹ́kan ìyàwó ni lọ fẹ́. mo ti gbọ́ sá. mo wà dé ojú náà mo fọ́ lọ́nbẹ́ o mo sì gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu sọ̀rọ̀ mi yẹ yóò dáa fún àkànní má sún rẹ̀. ó dáa o. ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. wá tilẹ̀kùn ẹ o. bàbá yìí ìyàwó bàbá yìí ọmọ mi ní ìyàwó ṣá kí n fẹ́ yàwó sílé ń sìn ọ̀rọ̀ ìyàwó lọ́pẹ̀ báyìí màá gbóbìnrin kan sílé abẹ́rẹ́ sí ní disturb mi wọn realize pé sweet ni obìnrin tí wọn bá fi sẹ́nu téèyàn lákàn tó bá yẹ dùn tó tíyẹn tán wàá tún mú mi wàá tún la àwọn agbóbìnrin kan sílé abẹ́rẹ́ sí ní check mi aago kan ló yẹ kó là èmi ò tí ì ráyè ìyàwó báyìí o máa lá sweet mi lọ ni bóyá ń tán ni mo máa fi mí sí mo lè lámẹ́rin lẹ́nu nǹkó sẹ́nu lẹ́ẹ̀kan náà lọ lẹ́nu mi bá ti gbà ayé òsì ìyàwó kọ́ ìyàwó ni. ó yẹ kó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi. ìwọ náà ṣe àti dé bíńsìn ìwọ náà sọ fún wọn tó bá sọ fún wọn ká ráṣọ mọ́ọ̀dì ká rọ́ọ̀dì máṣọ kí ni ṣáà má ti gbófo ni. irọ́ èmi ò lè sọ òun kí ló ń sọ ojú wọn máa tì mí náà èmi ò lè sọ orú ẹ o. ó ṣe máa tiẹ̀ fún ìyá ọkọ ẹ̀ kí lójú ń tiẹ̀ fún ìyá ọkọ ẹ̀ fún sọ fún wọn. ní kí ló ṣẹlẹ̀ mọ́mì ẹ̀ṣẹ̀ wá ń kùn bí olómi ata báyìí. ọmọ Làbákẹ́ ló fẹ́ rí yín. ó fẹ́ rí mi. rárá mà Dáyọ̀ ló fẹ́ bá yín sọ̀rọ̀ kan mà. ẹ wò ẹ wá o ẹ jọ ẹ tú mi ilẹ̀ o ẹ la gbogbo ẹ̀ yé mi o kò nǹkan tó ẹ̀ ṣe yìí ò kò yé mi. ó dà àwa méjèèjì la fẹ́ rí yín. a fẹ́ rí yín. nǹkan tó ṣẹlẹ̀ kò le nípa ọ̀rọ̀ inú ọmọ ẹ̀ ni àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wọ́n dààmú ẹ̀ lé wọ́n ní ọ̀ǹtí tẹ́ bá yọjú sáwọn káwọn tó lè ṣe anything ṣe mọ́. ṣé yẹn lẹ wá ṣe lẹ́yìn gbàbí ẹni gbọ̀gbọ́ ọtí ẹ mọ̀ pé inú mi dùn ayọ̀ mi ló kún wo ọmọ Làbákẹ́ ìgbàkigbà tí àwọn òbí ẹ bá fẹ́ pé kí n wá yọjú sáwọn mo ṣetán láti wá yọjú kódà bójú ọ̀dọ̀ lọ́la ó ti tẹ́ mi lọ́rùn. ọjọ́ òní kí wàá sọ pé ń bọ̀ mà. wàá wá bá mi sọ fún wọn sórí sátidé tó bá parí oṣù báyìí tó gbẹ̀yìn oṣù yẹn ìgbà yẹn gan ni kó bá mi dá fún wọn tó ti yé ẹ ń sìn ìyẹn ní oṣù tá a máa mú yìí ni o èmi náà á lè sọ fáwọn èèyàn mi bóyá èèyàn bíi méjì àbí mẹ́ta wọn á lè tẹ̀lé mi lọ. Mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. aya mi ó tún dúpẹ́ ni èmi gangan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ wípé o ṣe òun jẹ imú gbogbo ẹ yọ̀tọ̀ àbí kí ló tún kú. Mọ́mì àdúpẹ́ ara ẹni. ilé aya mi ó ti rúre ìwà sọ̀rọ̀. àmì máa. ó kí o ṣe kọ́ tẹ́ máa gbà bí ẹni gbàgbọ́ tí o ìfẹ́ gbọ́ mímú kankan mọ́. it's okay òun làyà tiẹ̀ ń já
àyàwó gan ń já. ọmọ ọjọ́ ò tiẹ̀ mi. Ta ni ìyá ọmọdékùnrin nínú ẹ̀yin méjèèjì tẹ́ jókòó yìí? Èmi ni sà, àbúrò mi ni sà. Ẹ lẹ́ sà. Ọmọ mi á máa tẹ̀lé yín lọ ní ìsìn. Ìgbà tó bá bí ọmọ tí ọmọ yín fi sínú ẹ̀ tán, ẹ mú ọmọ tí yín ẹ dá ọmọ tèmi padà sí mi. Ẹ sà, ẹ dákun. Nǹkan tí n bá sọ ní kẹ́ gbọ́ o. Mo gbọ́. Mi ò bá yín ṣàwàdà o. A mọ̀ bẹ́ẹ̀ sà. I'm not joking. Ẹ sà, ẹ má ṣe báyìí ẹjọ́. Ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú balẹ̀ rẹ̀ bí kò má gbẹ̀jọ́. Ọmọ dádì, ọmọ dádì, ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bó o bá kú n ó raṣọ fún ọ raṣọ kú òun ó rẹ̀gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú ọmọ ṣìn ọmọ dádì ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀ bó o bá kú n ó raṣọ fún ọ bó o kú òun ó rẹ̀gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ ẹrú bára ní ọ̀pọ̀ ọ̀ká o owó tí mo bá ní wọ́n fi sìn ọdọ́kẹ́ wà tẹ́gbẹ́ wà tọ́gbà òní ṣàkóbàtà fẹ́gbẹ́ ọmọ mi ò pẹ̀tẹ́kùbẹ̀ ọmọ láṣọ ọmọ dádì ọmọ nídá ọmọ dádì ọmọ ṣì ọmọ mi ò wá kúrú pẹ̀tẹ́kùbẹ̀ ọmọ dádì ọmọ dádì rìbótọ́ ọmọ mi ò wá kúrú pẹ̀tẹ́kùbẹ̀ tó o bá kú bó o bá kú n ó raṣọ fún ọ bó o bá kú bó o kú òun ó rẹ̀gbà ọrùn nìkan ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ pàǹbó torí bó tó mọ gbọ́ ọmọ jọ ta nílẹ̀ bí ti ẹ̀ kó má gbẹjọ́. ọmọ nìyí ọmọ nídẹ́ bábú ní lẹ́yìn bá ò gbọ́ ọmọ ẹni àwí fún mi. bí mo ṣe ọmọ dádì gbẹ́kẹ̀lé ọmọdé tó. ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀tẹ̀. bí mo ṣe gbé gbogbo ara lé ọmọ làbàkà. ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀. ọmọ làbàkà fòfin. bó o bá kú n ó raṣọ fún ọ. lóyún Fadédayọ̀. ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ. ṣé làbàkà rò Fadédayọ̀ nífẹ̀ẹ́ òun ni. ọmọ dádì ọmọ mi ọmọ làbàkà. ọmọ ṣì ọmọ dádì mi ò fẹ́ kí ìyà jẹ. ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ bó o bá kú n ó raṣọ fún ọ bó o bá kú bó o kú òun ó rẹ̀gbà ọrùn ta ló lè fi ti ẹ̀ ṣeré ọmọ láṣọ ẹrú bára. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. owó tí mo bá ní. Actually àwọn ẹnì kankan wá síbí ẹ̀yin náà ẹ guess ta lè rò pé ó lè ní ilé yìí. Bóyá.
ẹ má jẹ́ kí n kẹ́mi yín sókè àbí kí n mẹ́mi yín gbóná ọmọ Làbákẹ́ òun ló fi ṣe wá láàánú òun ló kọ́lé fún wa. Làbákẹ́ ó ṣe ajá mi mo dúpẹ́ ó ṣeun má dáa ó ṣeun mo dúpẹ́ aya mi ojú ò ní tì yín o ṣé o. Mọ̀mí ìdúpẹ́ ara ẹni ẹ̀yin gan ju gbogbo eléyìí lọ. Ǹjẹ́ ìwọ rántí ọ̀rọ̀ tí mo sọ níjọ́ tó kọ́kọ́ mọ̀ọ́mọ̀ ìwàlẹ̀ ó rántí. ó rántí. mi rántí. mo sọ fún ẹ ńjọ́ yẹn mo lọ́mọ tó mú wálé yìí. Súrà mi ló wà lára ẹ̀. ọmọ olóríire ni ọmọ dáadáa ni ṣé wàá ṣoríire ẹ ní ṣubú dànù ní agbára Ọlọ́run ọkùnrin àbíró àmín obìnrin àbíyè àmín ẹ máa bímọ fún mi tí máa gbẹ́jọ́ báyìí lágbára Ọlọ́run ilé ò ní lé yín ọ̀nà ò ní nà yín ìbágbépọ̀ yín báyẹ̀ ẹ̀ ní kábàámọ̀ èmi gan máa wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú yín tí máa bá yín tọmọ ilé ọmọ ó ṣe mo dúpẹ́ ó ṣe wọn ó ṣe wọn náà ní rí owó àmín. Mọ́mì, mo ní kí n sọ fún yín ni mo ti ṣe ọbẹ̀ tán so mi mọ nǹkan tí màá fi jẹ bóyá màlà ni àbẹ́bà. Ǹjẹ́ o ṣe wédú? Mo ṣe wédú. O fi rú sí dáadáa. Mo fi rú sí o, ó dẹ̀ yọ dáadáa. O ṣeun, àmàlà ló wù mí jẹ, mi wàá mọ nǹkan tí wọ́n fẹ́ jẹ o. Èmi náà jẹ màlà, màá bá yín jẹ. Wá o, ṣe ni kò ṣe kó pọ̀ díẹ̀ torí baálé ẹ̀ ó lè dé bá wa lẹ́nu. Máa kọ́ ọ̀lẹ́ màá béèrè nǹkan tó fẹ́ jẹ. Dà ó kárí láì o ṣeun ọmọ àtọ́jú òun náà Ọlọ́run mi mo mà dúpẹ́ o má bá mi sọ láyọ̀ orí mi ò ṣe o abẹ́rẹ́ nǹkan báyìí ó ń tọ́jú mi ó ń ṣèjọ ó ń ṣe mi fún mi. Adédayọ̀ sórí èmi máa ń láìkí nǹkankan inú mi máa ń dùn tó bá sọ̀rọ̀ èèyàn ní dáadáa tá a dẹ̀ bá bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni tó ń bá ṣiṣẹ́ lọ́fíìsì pátá gbogbo wọn náà sọ̀rọ̀ ẹ̀ dáadáa ọmọ Làbákẹ́ gan sọ̀rọ̀ ẹ̀ ó fi tì bó ṣe ń ṣe ni kò máa ṣe o ṣùgbọ́n just keep it up. Position tí mo fi ẹ́ sí ní ọ́fíìsì yẹn mo mọ̀ọ́mọ̀ fi ẹ́ síbẹ̀ ni torí pé mo fẹ́ mọ̀ bóyá o lè kó rẹ níjànú o dẹ̀ prove ara o prove ara pé o lè kó rẹ níjànú that's very good of you keep it up. ṣùwárí kókó ọ̀rọ̀ tí mo ṣe pè ẹ́ sínú ilé mi lénìí yìí ó dá lórí ọ̀rọ̀ ìwọ àti ọmọ Làbákẹ́. Adédayọ̀. Adédayọ̀. Yes sir. Adédayọ̀. Yes sir. Ẹ̀mí ló mú pé. Ẹ̀mẹ́ta ni sir. Ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Wo tó o bá fẹ́ rí pupa ojú mi fìyà jẹ ọmọ Làbákẹ́. Ṣùgbọ́n tó o bá fẹ́ máa rí ìyọ́nú mi ní gbogbo ìgbà kí n máa rí ẹ kínú ẹ máa dùn kínú èmi náà máa dùn. Bá mi tọ́jú ọmọ Làbákẹ́ o torí ọmọ Làbákẹ́ tó wò yẹn inú mi dùn gan fún gbogbo recommendation tí ẹ fún mi sir mo really appreciate ẹ gan mo dẹ̀ fi dá yín lójú pé mi ò ní fìyà jẹ ọmọ Làbákẹ́ for any reason. jọ gbìyànjú ẹ. mo ṣe gan sir. ṣùgbọ́n tètè máa lọ sọ́fíìsì. pàǹbò torí bọ́ tọmọ gbọ́ ọmọ jọ ta nílẹ̀ bí ti ẹ̀kọ́ máa gbẹjọ́ ọmọ nìyí ọmọ nídẹ bàbú ní lẹ́yìn bá ò gbọ́ ọmọ ẹni àwí fún ni ọmọ nídẹ ọmọ dádì ọmọ láṣọ ọmọ dádì ọmọ mi ò wá kúrú bẹ̀tẹ̀ kú bẹ̀tẹ̀ ta nílẹ̀ bí ti ẹ̀kọ́ ọmọ dádì tàbí kó má gbẹjọ́ ọmọ dádì. Dádì bò ní rán mi sí ẹ o wọ́n tó bá ti dé kó make sure kó yọjú sáwọn mi ti ẹ̀rántí sọ fún ẹ mọ́ ṣá o
èmi ò rò pé mo aráyè ti dáàdì bùnmi ẹ̀jà rẹ̀ èmi ìṣèyàn tán rò pé mo jẹ́. And come to think of it ẹrù ọmọ tó sọ pé ó máa lọ rà ń kọ́. ó yẹ kí n lọ lé nìna ṣùgbọ́n bá tí mo ṣàlàyé fún mọ́mì wọ́n ní kí n ní sùúrù pé kí n jẹ́ ká jọ lọ lọ́la fáwọn ọmọ ọ̀rẹ́ àwọn kan tó ń tà ó dẹ̀ máa ṣe wá dáadáa so a máa lọ láàárọ̀ ọ̀la lágbára Ọlọ́run. máa jẹ́ irú ojú wo ló fi ń wò mí ẹ̀. òun sọ pé báwo mo ṣe wù ẹ́ bẹ́ẹ̀ yẹn tó tọ́ mi nígbà tí mi ò tí ì fún ẹ ní permission láti lọ òun fún mi wàhálà nísìnyí mo sọ pé kó lọ ra nǹkan mọ́ sí o tún sọ pé kinní kan. Dayọ̀ ó ṣàmọ̀ wípé mọ́mì lọ fẹ́ mú mi lọ this time around at least tó yẹ kọ́kùn ẹ̀ balẹ̀ bá máa ra nǹkan tó dáa èmi ò ṣáàbí kan rí bí mo bá ṣe ń rà ó yẹ kó mọ̀ pé mọ́mì wọ́n máa ra nǹkan tó dáa fún wa besides ó mọ̀ kí mi ò mọjà náà kò sí nínú ni wọ́n ti ẹ̀ máa gbà mí. mo mọ̀ but condition tó wà ń kọ́. Anyway wá jẹun because oúnjẹ ti wà ní table. mo bọ̀ ṣàbá mi. Mommy load wọ́n ló mọ̀ tó bá ṣàṣetán kó dìde kó wá jẹun. ẹ káàsán ma ẹ jù help me dé church bus stop ma. èmi ò mọ̀ rí o mo rò pé mọ̀ wọ́n lè mi ṣe dúró. ẹ jù help me kò jìnnà yín báyìí bẹ́ẹ̀ náà ni ẹ jù. church bus stop màmá ẹgbẹ́ kagbé wọn ẹgbẹ́ jẹ́ pọ́nà ibi tá à ń gbà lọ́nà ní ẹgbẹ́ ajá ẹ̀wọ̀n ni. ẹ ṣe gan ma. ọ̀rẹ́ ẹ wo lẹ́yìn tá a ràn ẹ́ lọ́wọ́ pé kákan gbogbo tó la tún àgbẹ̀ nìkan kan o. àní ó láwọn ọ̀rẹ́ mi ẹ̀ lè jọ ẹ́. aláàlè gbẹ̀yàn yóò wọ kí wọ́n gan bọ́ ní. ẹ wo bí ẹ farabalẹ̀ ṣé ti tí wọ́n dúró máa pa sọ lórí máa gún ẹ̀yà ìyàbúrò ẹ̀yọ́ àǹtí ẹ̀yìn ni. wọ́n sílẹ̀ mo ti dúró. ìyá máa gbá ojú rẹ̀. mi mọ̀ pé yìí ni a. dúró ọ̀gbọ́n ni mo ti dúró. o ní odúró. ẹgbẹ́ karabi tí mo ṣe tó ń gbọ́n ní sá. ọbẹ̀ trọ́lì. ẹ̀kọ́ lẹ̀. ẹjọ ẹ má bínú ẹ má jó mọ́tò ẹ má gbé lọ 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 ẹ má gbé mọ́tò lọ ẹ má gbé mọ́tò lọ. wọ́n lé sínú ọkọ̀. ẹ má bọ́ bí ẹ má bọ́ agbẹ́yẹ ẹ̀gbọ́n wa yìí ìyá yìí ẹ má ṣe báyìí. àmì ẹjọ́ kò sẹ́. ẹ farabalẹ̀ ẹ̀jẹ̀ làwọn á mú o sóbò làwọn o ẹ bá lọ sí ẹgbẹ́ lọ ń jẹ ẹgbẹ́ lọ ń jẹ ẹsì kan lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá kó bo yín ni. àǹfà ìwọ náà ti lè kún ẹgbẹ́ ẹ wá mọ tó fọ́nì jù tèmi bá ti wọlé tí mo ti ṣetán láti máa drive ẹ má pariwo because mo ní eric àròyìn yẹn máa disturb mi ẹ ṣáàjẹ tù táwọn aráalé yín bá rí bá ṣe ń gbé yín lọ ẹ juwọ́ sí wọn ẹ ṣòpá ẹni ẹ máa dìbò fún next yes. ẹ má bínú wa bàbá kò ní bàjẹ́ kò ní bàjẹ́ fún yín filẹ̀ kò ní bàjẹ́ tí yín mo ṣe lọ́jọ́kọ́jọ́. ọ̀tún kí ló ṣe yín kí ni mo ti ṣe fún yẹn tí ń gbọ̀n gbogbo ilé tẹ́ ń ṣe èmi ò kó jẹ́ o ẹ wá igi sọ̀rọ̀ nìkan fún yín
láti 7 years ago tí mo sì mi ti kú àtìgbà yín ní fọ́tò àgbáyé mọ́ so kẹ farabalẹ̀ kẹ fẹ̀yìntì kẹ jẹ wọn mọ́. mo láfẹ̀yìntì sí lórí òpó iná wọn ti jẹ wọn mọ́. láti rọwọ́ mi ẹrù rẹ ọmọ òtólú màá láì báyìí màá tún láì báyìí màá wá lanú ẹ báyìí màá wọnú ẹ báyìí ṣọgbọ́n nínú jì lójú tèmi ní òjì rárá dákẹ́ bèjì ló wà nú ẹ màá kó méjèèjì jáde at the same time láìpẹ́ ọjọ́ ẹ̀gàgbá ọjọ́ premature ni wọ́n màá kó wọn sínú ìgò wọn àtóbi 9 months wọn á dàgbà sínú ẹ̀ àwa fọ́gò yẹn wẹ́wẹ́ àkó wọn síta àkó wọn sí Kano Street. mo ń dákunjọ lẹ́mí mi sí máa fàyà ọmọ mi lẹ́jọ́ torí Ọlọ́run. ta ló lè gbà yín lẹ́ẹ̀mí. ó ṣe Gbadédayọ̀. màámi ẹ má jẹ Gbadédayọ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn ẹ yọ adé orí ẹ̀ kúrò ẹ̀sọ́ adé yẹn dànù sómi kó máa bómi lọ. mo gbọ́. fún mi láago ọkọ ẹ by rushing má fún mi fake number o. mo ríro eléyìí láyé mi o. it's okay ṣo fẹ́ pè lé ní wrong number nìyẹn máa já sí. ẹ ǹlẹ́ Mr. Adédayọ̀ ẹ ǹlẹ́ Mr. Dayọ̀ ayé ló ń káyọ̀ ọmọ ayé ló ń kí ayé gangan ọmọ kú ayé ọmọ rẹ lọ́jọ́ ọmọ gbogbo lìṣẹ̀ ọmọ òrùlà ṣe ka ọmọ sọlá adájọ́ ọmọ ẹni bá ṣe lọ́sàn-án ní fara rẹ ló ń kí anyway ìyàwó yín wà ń bí àti màmá yín kẹ́ ẹ bá lè mọ̀ pé táwọn bá ń sọ yìí kọ̀ǹfàmà ni àwọn àmúṣarí àdẹ̀móforí ó mófo tìláwá ẹ kọ́kọ́ ó dán fún ìyàwó yín alright ó dán. Hello bíbí mi àwọn mi ò níbẹ̀ lọ́wọ́ ti dèrò ọmọ ilé ẹ̀rọ ṣe ń bá sọ̀rọ̀. it's okay. hello Mr. Dayọ̀ kẹ́ ẹ bá lè mọ̀ gbogbo ohun tí mo ń sọ látẹ̀ẹ̀kan òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ ẹ tún confam lẹ́ẹ̀kan sí ẹ bá màmá yín sọ̀rọ̀ ó dán. láyé orí ìgbé ni mo wà bí ti màlúù. bí ìyàwó yóò dá o orí oyin ni oyin paná oyin. it's okay. oyin. Mr. Dayọ̀ it's okay yẹ ti gbọ́ àti pé bẹ́ẹ̀ bá fẹ́ wá sí ibi táwa wà yìí ẹ bọ́ síta wájú lé yín sí ẹ̀rọ ọmọ mi méjì kan wọ́n wọ black ẹ máa tẹ̀lé wọn bọ̀ ń bí ẹ bá wàá pariwo gbogbo àdúgbò yín pátá láti sọ round ẹ bá pariwo wọn á yí yín pa láti ibẹ̀ ẹ̀mí èèyàn já wa lójú ẹjọ́ ẹ má pa ẹjọ́ ṣe ti gbọ́ ẹjọ́ all right thank you àti pé over látọ̀hún yẹn kẹ́dẹ̀ ó dán sórí aago. ẹjọ́. mo bẹ mo tẹlẹ ẹ ní lọ́wọ́ ìwádìí mo ń bọ̀ ẹ̀ ṣe bó ṣe wọ̀n yín náà. bàbá àgbà. kò ní bàjẹ́ fẹ́yìn ọmọ. bàbá àgbà. ẹ ṣayé yín. jọjọ. dáàdi ẹjọ́. ìyẹn ṣáàdì lé mú ẹ bá gbọ́ gbòó láti ta ẹni mo dára. all right. ẹjọ́ ọjà ló kú sọ̀rọ̀ ọjà ló jà ká gba ojú oyè akọ ẹ kí ló máa jẹ. a ò jẹun bámbámú ni mo yọ bámbámú ni mo yọ èmi ò máa mọ pé ní pọmọ nìkankan o bá sórí eyín ní ẹlú fìtì Ọlọ́run máa kó máa wọ ẹ̀ràn ni. mi ò ní appetite mi ò ní appetite àánú ẹ jẹ mi. mama kí lẹ fẹ́ jẹ ó yẹ báyìí sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dáhùn. lórí àgbélébù la fẹ́ jẹun. mo ti gbìyànjú mo ti ṣèwọ̀n mo lè ṣe wo ebi máa pa ẹ́kú síbẹ̀ yẹn ni kí ló kàn tèmi pẹ̀lú yẹn. ẹ máa gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ṣe ti gbọ́ ẹ bá lọ gbẹ́sẹ̀ jù mí lọ máa kún yín látẹ̀yìn lórí ẹ ti lẹ́nu jù látàárọ̀ èmi náà ṣì ní. ẹjọ́ ẹ dákun kí ni mo ẹ padà wá ń bí ẹ bá kí gbèsè ẹyin ju tèmi lọ àbẹ̀tẹ̀ mi lẹ́wà èmi lè ṣẹ́jú sí ẹ yọjú sọ̀rọ̀ ọdẹ ẹ̀sìn ní ọ̀tọ̀ọ̀tù kò ní bàjẹ́ ó yẹ máa gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan 1 2 ó yẹ fún mi kéré wa ẹ̀jọ̀ rí jẹ́ oyún lò ó yá jọ gbáyé tiẹ̀
ó yá lẹ́jọ́ jùdí sẹ́gbẹ̀ẹ́ náà ó yá it's okay tẹ̀lé wà lẹ́jọ́ yẹn ó yá ẹ fún mi ní báràkà màá yá bò wọn màá yá ẹ̀yà ìtọ́jú ọ̀rọ̀ tí wàá fún mi láì lọ́mọ wúrà yẹn rí jó lẹ́sẹ̀ mọ̀ ń rí tó ẹ̀ gbọ́dọ̀ sí ara yín lẹ́nu ìṣọ́lẹ̀jọ́ òjò tó àti ó lè jó wàá jó dáràn mi wà ọjọ́ ọ̀tún farabalẹ̀ kò ṣe àti rí ìyàwó ẹ̀ long shot ni kò fi gbé wọn ẹ̀ tún síwájú wa pọ̀ nìyẹn máa já sí. Mr. Adédayọ̀ Mr. Dayọ̀ ayé ló ń káyọ̀ ọmọ ayé ló ń kí ayé gangan ọmọ kú ayé ọmọ rẹ lọ́jọ́ ọmọ gbogbo lìṣẹ̀ ọmọ òrùlàṣẹ kàmọ́sọ́lá adájọ́ ọmọ ẹni bá ṣe lọ́sọ̀ọ́ ní fara rẹ ló ń kí anyway ìyàwó yín wà ń bí àti màmá yín kẹ́ ẹ bá lè mọ̀ pé táwọn bá ń sọ yìí kọ̀ǹfàmà ni àwọn àmúṣarí àdẹ̀móforí ó mófò tìláwá ẹ kọ́kọ́ ó dán fún ìyàwó yín alright ó dán. Hello bíbí mi àwọn mi ò níbẹ̀ lọ́wọ́ ti dèrò ọmọ ilé ẹ̀rọ ẹ̀jẹ̀ ń bá sọ̀rọ̀. It's okay. Hello Mr. Dayọ̀ kẹ́ ẹ bá lè mọ̀ gbogbo ohun tí mo ń sọ látẹ̀ẹ̀kan òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ ẹ tún confam lẹ́ẹ̀kan sí ẹ bá màmá yín sọ̀rọ̀ ó dán. láì orí ìgbé ni mo wà bí ti màlúù. bí ìdáwà yóò dá o orí oyin ni oyin paná oyin. It's okay. Oyin. Mr. Dayọ̀ it's okay yẹn ti gbọ́ àti pé ẹ bá fẹ́ wá sí ibi táwa wà yìí ẹ bọ́ síta wájú lé yín sí ẹ̀rọ ọmọ mi méjì kan wọ́n wọ black ẹ máa tẹ̀lé wọn bọ̀ ń bí ẹ bá wàá pariwo gbogbo àdúgbò yín pátá láti sọ ráǹdì ẹ bá pariwo wọn á yí ipa láti ibẹ̀ ẹ̀mí èèyàn já wa lójú ẹjọ́ ẹ má pa ẹjọ́ ṣe ti gbọ́ all right thank you àti pé over látọ̀hún yẹn kẹ́dẹ̀ ó dán sórí aago. ẹjọ́. mo bẹ mo tẹlẹ ẹ kí ló wà wáyé wọ́n ń bọ̀ ẹ̀ṣẹ́ bó ṣe wọ̀n yín náà. àbá àgbà. kò ní bàjẹ́ fẹ́yìn ọmọ. àbá àgbà. ẹ ṣayé yín. jọjọ. dájú ẹjọ́. ìyẹn ṣáàdì lé mú ẹ bá gbọ́ gbòó láti ta ẹni mo dára. all right. ẹjọ́ ọ̀rẹ́ ló kú sọ́ọ̀mù ọlọ́jọ́ àkàgbà ojú oyè akọ ẹ̀ kí ló máa jẹ. a ò jẹun bámbámú ni mo yọ bámbámú ni mo yọ èmi ò máa mọ pé ní pọmọ nìkan kan ò bá sórí eyín ní ẹlú fìtì Ọlọ́run màá kó máa wọ ẹ̀ràn ni. mi ò ní appetite mi ní appetite ọdún ẹ jẹ mi. mama kí lẹ fẹ́ jẹ ó yẹ báyìí sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dáhùn. lórí àgbélébù la fẹ́ jẹun. mo ti gbìyànjú mo ti ṣèwọ̀n mo lè ṣe wo ebi máa pa ẹ́kú síbẹ̀ yẹn ni kí ló kàn tèmi pẹ̀lú yẹn. ẹ máa gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ṣe ti gbọ́ ẹ bá lọ gbẹ́sẹ̀ jù mí lọ máa kún yín látẹ̀yìn lórí ẹ ti lẹ́nu jù látàárọ̀ èmi náà ṣì ní. ẹjọ́ ẹ dákun o. kí ni mo ẹ padà wá ń bí ẹ bá kí gbèsè yín ju tèmi lọ àbẹ̀tẹ̀ mi lẹ́wà èmi lè ṣẹ́jú sí ẹ yọjú sọ̀rọ̀ ọdẹ ẹ̀sìn ní ọ̀tọ̀ọ̀tù kò ní bàjẹ́ ó yẹ máa gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan 1 2 ó yẹ fún mi kéré wa ẹ̀yàn orí jẹ́ oyún lé ó yá jọ gbáyé tiẹ̀ ó yá lẹ́jọ́ jùdí sẹ́gbẹ̀ẹ́ náà ó yá it's okay kéré wa lẹ́jọ́ yẹn ó yẹ fún mi ní báràkà màá yá bò wọn màá yá ẹ̀yà ìtọ́jú ọ̀rọ̀ tí wàá fún mi láì lọ́mọ wúrà yẹn rí jó lẹ́sẹ̀ mọ̀ ń rí tó ẹ̀ gbọ́dọ̀ sí ara yín lẹ́nu ìṣọ́lẹ̀jọ́ òjò tó àti ó lè jó
wàá jó dáràn mi wá ọjọ́ tún farabalẹ̀ òṣìṣẹ́ àti rí ìyàwó ẹ̀ long shot ni kò fi gbé wọn tún síwájú apá ọ̀tún ẹ̀ orí bá ṣe dè wọn kọ́kọ́ juwọ́ sí wọn náà pé wọ́n wẹ́kọ̀mù ẹ̀ ìyá ní ṣòlẹ̀ kò ní rẹ̀ let's go ọ̀dìyà ó wà bẹ́ẹ̀ tẹ̀lé tó bá ti rìn jù kó kóbo àṣewéèrè wọn jó ìwà rẹ ní òsì nǹkan màmá ẹni ẹsẹ̀ òbẹ gbà padà ọ̀ọ́gì ń bì máa bọ́ ń bì yí báyìí ó fèsì báyìí ó ti yẹ sí ọmọ tó ṣẹlẹ̀ lọ́kọ́ ta fi mọ́ méjèèjì wá síbi sórí bàbá láyé kan wà táwa ṣiṣẹ́ fún ó pè wá lórí aago ṣòro owó tó níyẹn ògùn owó ni obìnrin dẹ̀ ló máa fi ṣètùtù ẹdọọdún ó wá nídìí obìnrin kan àbúngbàtà máa jáde sígbó láti lọ kọ́ àwọn obìnrin àwọn méjèèjì la kọ́kọ́ rí eléyìí tó jẹ́ ìyàwó ẹ̀ àti màmá ẹ̀ àwọn rò pé òòṣà olówó ìyẹyọ kan ló máa ń gbà aláàtì fún lẹ́yọ kan tó fẹ́ fún díẹ̀ yìí fún wa lẹ́yọ kan náà méjèèjì gàdẹ̀jọ́ ẹlẹ́ fún bàbá olówó ọ̀fọ̀ ṣètùtù dànù olórí burúkú ọmọ ìyàwó ló kọ́kọ́ fẹ́ mú àwòrán fẹ́ràn ìyàwó ẹ̀jù yá lọ. ó fẹ́ mú mi mo gbé àdáyà ṣùgbọ́n kó tó mú mi ó rántí gbogbo wàhálà mi ó rántí gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ o ró dáadáa o ró dáadáa mi ni ó máa mú mi ró dáadáa o ró dáadáa o. kò ṣòṣì wọn bá kó jẹ́ káwá mọ lẹ́gùn ẹ̀jọ̀. ẹ fi sílẹ̀. ọ̀rọ̀ tí gbogbo rẹ̀ tí mo ti jẹ lórí ẹ̀. ẹ̀mẹ́ kì í súnlé àná òwe ẹ̀mẹ́ kì í súnlé obìnrin agbélé ọkọ yín ẹ dúró tọmọ yín òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ torí ẹni kọ́ torí ọ̀la ni ẹ má jọyè ẹranko ẹ̀mẹ́ kì í súnlé àná òwe àṣíkiri lẹ́mẹ̀ obìnrin agbélé ọkọ yín ẹ dúró tọmọ yín wọn kì í súnlé àná òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ torí ẹni kọ́ torí ọ̀la ni ohun abáfọ̀ níṣe ọ̀rọ̀ ìtàn bọ́dọ̀lá ẹ má bèní jẹ́ torí ọ̀rọ̀ ayé bọ́mọ bá dirún dìgbà ìkọ̀kọ̀ lẹ́ ó wà ó òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ẹ̀mẹ́ kì í súnlé àná òwe ẹ̀mẹ́ kì í súnlé àná obìnrin agbélé ọkọ yín ẹ dúró tọmọ yín ẹ dúró tọmọ